nínú judgement ilé tó ń gbé káàkiri wọ́n ní adigunjalè ní mí pé even gan níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ pé ààyè bọ́ọ̀lù yàn. kì í ṣe ẹ̀dìyẹ lẹ́gbẹ́ mọ́. ẹnu ó wà nù ẹ̀ náà but wọ́n tún hàdì àwọn míì mọ̀ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kì í ṣe ẹ̀dìyẹ nìkan lẹ́gbẹ́ pé ààyè bọ́ọ̀lù yàn láti gbẹ́dìyẹ pé tọ́ọ̀gì olóṣèlú ni wá wọ́n tún mí pé 6 bedroom flat ni lòún lò lòún gbé ọmọ 17 years. tó dẹ̀ jẹ́ pé bàbá mi gan kò tiẹ̀ tí kò ralẹ̀ rí débi tán máa kọ́lé even generally gbogbo Olúwa gan mi sure pé 6 bedroom flat wà ń lò àsàdá yẹ. bàbá nígbà tí ọmọ yín wà níbi tó wà mọ́mì irú ipò wo lẹ wà ní àwọn àsìkò yẹn bàbá. ó mà ṣe o Ṣẹ́gun olówó òkèrè tí wọ́n sọ wípé ó jí adìyẹ lọ́jọ́sí tí wọ́n torí bẹ́ẹ̀ ni pé kí wọ́n lọ yẹgi fún kí wọ́n lọ pa á. Ó ṣàlàyé ilẹ̀kùn o ó ní òun ò kọ statement rárá àwọn ọlọ́pàá ò jẹ́ kóun kọ statement pé ọ̀tọ̀ ní nǹkan tí àwọn ọlọ́pàá tí wọ́n kọ lọ sí iwájú adájọ́. Ó tún ṣàlàyé gbogbo ìrírí tí ó rí nínú ọgbà ẹ̀wọ̀n bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó kú lójú òun èèyàn 126 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yìí àfi kẹ́ ẹ mọ́kàn nítorí pé fídíò yìí ó panilẹ́kún jọjọ. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe wá wò ó lọ náà ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí kẹ́ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription o kò sẹ́ni tó máa jáwó yín ọwọ́ yín tẹ́ fi ń bá mi tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. mo wà ní ipò ìbànújẹ́. ẹ mọ̀ pọ́n ti dájọ́ ikú fún. mo lọ kóòtù lọ́jọ́ náà. ẹ wà nínú kóòtù níjọ́ tán dájọ́ ikú fọ́mọ yín. mo wà ní kóòtù níjọ́ tán dájọ́ ikú fún. wọ́n ní kán lọ pa by hanging kán gbé kọ́gi. bẹ́ẹ̀ni. kí lẹ wá ṣe nínú kóòtù níjọ́ náà. mo fò sá jáde tí mo fẹ́ wọgbó lọ. ẹ bá mi share ètò yìí ẹ̀yin tẹ́ wà lórí Facebook mo fẹ́ kẹ́ jẹ́ kájọ yin Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kira gan-an. bàbá ẹ wà nínú kóòtù níjọ́ tí wọ́n dájọ́ ikú fọ́mọ yín. dájọ́ yẹn mo wà ń kóòtù. mọ́mì ńkọ́. lọ. mọ́mì ò lè lọ. èmi mo máa ń àtẹ́ndì kóòtù torí láti gbà tí. kí ló dé tó mi ṣì ń lé sí i lójú dì sí i torí nínú ọ́fíìsì mi lẹ́ẹ̀kan náà ẹ̀ ń sunkún ni ẹkún ayọ̀ ni torí mà pẹ́ tún padà rọ́mọ yìí o ọ̀rẹ́ ó tọ́ gbóhùn sókè kí lorúkọ ẹ̀. olówó òkèrè Ṣẹ́gun. Ṣẹ́gun olówó òkèrè ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú Ọ̀yàn. Ọ̀yàn ọmọ ọdún mélòó ni ọ. ọmọ 31 years ní báyìí. báyìí 31 years. mọ́kànlélọ́gbọ̀n ẹ bá ń yọ 14 kúrò ńbẹ̀. 17. sọmọ ọdún mẹ́tàdínlógún ló wà ń gbòòwò ẹ̀wọ̀n tí wọ́n dájọ́ ikú fún ẹ. bẹ́ẹ̀ ni sà. juvenile ṣì nìyẹn àbí àwọn mi mọ àwọn amòfin ló lè mọ family court juvenile ọmọ ọdún mélòó ni juvenile 16 17 ńkọ́ 17 ti di family 18 ni ó ti wọ ṣùgbọ́n ní 17 yẹn juvenile náà ṣì ni juvenile yẹn náà fi dájọ́ ikú fún ní 17 wọ́n tún change age ẹ̀ sí 18 ọmọ 17 years ni ṣùgbọ́n wọ́n change age ẹ̀ sí 18 so that a lè ṣe try láti ràn lẹ́wọ̀n tàbí dájọ́ ikú yẹn fún ta ló ṣẹ̀. mi ò ṣẹ́ni kankan o ṣùgbọ́n ẹni tó ní pọ́tìrì ó jẹ́ ẹ̀gbọ́n bàbá mi. ẹni tó ní pọ́tìrì tádì yẹn ti sọnù mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún àwọn tó ń gbọ́ wa àwọn tó ń wò wá jákèjádò gbogbo àgbáyé tí wọ́n ń wojú tó ń wò ẹ́ tí wọ́n ń rí ẹ ipe ẹni tí wọ́n ti dájọ́ ikú fún by hanging òun ló tún jókòó yìí bó o ló ṣe ṣẹlẹ̀ ní 7 nígbà tó wà ní 14 years ago báwo ló ṣe ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀. ní 2010 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. 2010 bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. mo wà ní ṣọ́ọ̀bù dáàdì mi nírọ̀lẹ́ ẹjọ́ yẹn náà ni mo ṣe ṣe secondary school mo ṣe ṣe SS3 mu àmọ́ ṣe ṣe ọ̀wà ẹ̀kì ni so wọ́n á ṣe ti school dé ó láwọn ṣe ti máa ń ṣe school dé láti lè fi ran mọ́mí àti dáàdì mi lọ́wọ́ bẹ́ẹ̀ bí àwọn ṣe lé so mo ṣe wá ṣiṣẹ́ lé yẹn tán mo á lọ sí ṣọ́ọ̀bù dáàdì mi pé kí n lọ jókòó ńbẹ̀ kí n lọ ṣeré torí àwọn máa ń fi fídíò cassette rent. ok. so ìgbà tí mo dé ṣọ́ọ̀bù yẹn a kàn jókòó à ń sọ̀rọ̀
nípa bí wọ́n ṣe máa tẹ̀síwájú, bọ́n ṣe máa get admission fún mi fún school tí mo fẹ́ lọ. Ṣàdédé ni mo gbọ́rọ̀ ìbọn tí àwọn ọlọ́pàá páàkì mọ́tò yìí lọ́sùn wọn síwájú ṣọ́ọ̀bù wa. Wọ́n dẹ̀ yìnbọn bíi méjì sí òkè. Bọ́n ṣe yìnbọn yẹn, gbogbo àwọn ará àdúgbò tó wà ń bẹ̀, àwọn ọmọdé àtàgbà tó ń play snooker àtàwọn tó ń play table tennis, olùkàlùkù sá. Èmi náà fi ara pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kó tó di pé àwọn ọlọ́pàá yẹn ṣàmú dáàdì mi lọ sínú inlọ́ọ̀sì wọn. Jọ Ṣẹ́gun, yes sir. mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ kó yé mi dáadáa torí ara mi ń gbọ̀n, má bínú. Ó wà níwájú ṣọ́ọ̀bù dáàdì ẹ̀. Bẹ́ẹ̀ni. Fídíò wọ́n máa ń gba fídíò. Wọ́n máa ń fi fídíò kẹsẹ̀ rent. Wọ́n máa ń fi rent. Yes, ní iṣẹ́ tí dáàdì mi ń ṣe ń gbà. Wọ́n dẹ̀ ní snooker àti table tennis síwájú bẹ́ẹ̀. So wọ́n á máa play music níwájú ọ̀dọ̀ wọn kán lè mọ̀rú kẹsẹ̀tì tó wà available láti tà. Àti wọ́n wá ní tẹlifíṣàn náà táwọn èèyàn máa pé síbẹ̀ wo. Ok, ibẹ̀ ni wọ́n wà. Èmi àti wọn jókòó tá à ń sọ̀rọ̀ lọ́wọ́. Dáàdì náà wà ń bẹ̀. Èmi àti wọn náà jọ jókòó. Ó wá dédé gbúrò ìbọn wọ́n yìnbọn sókè, dáàdì náà wà ń bẹ̀. Ẹjọ́ gbọ́ ni. Kí ló wá ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá bọ́ọ̀lù lẹ́nu mọ́tò yẹn. Wọ́n dẹ̀ mú dáàdì mu. Wọ́n mú wọn lọ sí ìdí mọ́tò. Mọ́tò wo? Mọ́tò táwọn ọlọ́pàá yẹn gbé wá. Ìgbà tán dé di mọ́tò yẹn, ó dàbí pé wọ́n ti mú èèyàn kan dání sínú mọ́tò yẹn tó fẹ́ wá tọ́ka èmi fún àwọn ọlọ́pàá yẹn. Tí wọ́n ti ń wá ẹ tẹ́lẹ̀ ni? Ọjọ́ yẹn náà ni mo mọ̀ pé bóyá wọ́n ti ń wá mi. Torí àwọn ọlọ́pàá tán wá kò kí n ṣe ọlọ́pàá ìlú Ọ̀yàn gangan. Tó yẹ pé àwọn ọlọ́pàá ìlú Ọ̀yàn ni wọ́n mọ̀ mí, wọ́n máa mú mi sí ṣọ́ọ̀bù wa direct or ilé wa. Báwọn yẹn ìlú mi náà ti wá. Wọ́n ṣe ọlọ́pàá ìlú wa gangan. Torí kò sẹ́ni tí ó mọ̀ mí ní ìlú mi. Mo ń fa wàhálà, mi ò dẹ̀ kí n jalè, mo kì í bá yẹn jà. Jẹ́jẹ́ mi mo máa ń. O kì í fa wàhálà. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú. O kì í jà. Mi ò mu gbó, mi ò mu ọtí, mi ò mu sìgá. Christian ni ọ́ àbí Mùsùlùmí? Christian ni mi, akọrin ni mi ní church. Ara mi ń gbọ̀n ni. Làtúnṣe ń wò mí ni. Wọ́n dájọ́ ikú fún by hanging. Ọ̀rọ̀ ẹdìyẹ tá à ń sọ yìí, ó tún lóun ò mọ́wọ́ òun ò mẹsẹ̀ nípa ẹ̀ o. A sì ń bọ̀ ń bẹ̀. Ṣẹ́gun, yes sir. ṣì bí ọkùnrin. Ìwọ ló ti wà ń bẹ̀ yẹn láti jọ́ yìí, ọkùnrin ni ẹ́. So gbogbo ilé tó fẹ́ máa gbé wá yẹn, má wọrí. Ọlọ́run àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run. Ìrìn àjò ẹ̀dá láyé a ti kọ́ bí ó ti rìn. Bóyá Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ́ pamọ́ torí kí nǹkan míì má bàa ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ mi ṣe rò ó. Torí tí wọ́n bá ti pa ẹ́ before now kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́n fa. Àyíbájọba kò sí kẹsẹ́ni àyíbájọba wọ́ wàhálà. Ṣẹ́gun, ṣé wọ́n mú bàbá lọ síbi mọ́tò wọ́n fi wọ́ọ́lẹ̀? Èmi náà fara pamọ́. Báwọn ọlọ́pàá mú dáàdì mi lọ síbi mọ́tò yẹn. Ìgbà tó wá mú wọn lọ síbi mọ́tò yẹn, ó dà pé ẹnìkan wá ń sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kò kí ń ṣe dáàdì mi, pé èmi ni mo wà níbi tí mo dúró sí yẹn, pé èmi nìkan ló mú, tó túmọ̀ sí pé lóye ti tèmi èmi náà fẹ́ wá mú. Báwọn ọlọ́pàá yẹn ò dá èmi mọ̀, bọ̀ wọ́n ṣàmọ̀ pé ṣọ́ọ̀bù yẹn ni wọ́n describe fún wọn pé ibẹ̀ ni mo máa wà. Torí ẹ̀ náà ṣe mú dáàdì mi. Bí wọ́n ṣe wá mú dáàdì mi débi mọ́tò yẹn, ọmọ yẹn wá ń sọ fún wọn ọlọ́pàá yẹn pé kò ń ṣe èmi, pé dáàdì ẹ̀ lẹ́ni tẹ́ mú yìí o, kò ń ṣòun, òun ló dúró níbi ara ṣọ́ọ̀bù yẹn o, òun yẹn ni dáàdì mi gbọ́. Náà fi wá ń pariwo pé Ṣẹ́gun máa sá lọ, ó dàbí pé wọ́n ni àwọn ọlọ́pàá fẹ́ mú o. Mo wá ní kí ló dé mi fẹ́ máa sá lọ fún ọlọ́pàá? Irọ́ o, ẹ jẹ́ kí n yọjú sí wọn, nǹkan tó bá ṣẹlẹ̀ wọ́n á lè sọ fún mi. Wọ́n ní báwo ló wọ́n ṣe máa láyà, ọlọ́pàá wọ́n yìnbọn, èèyàn rẹ̀ ń dákọ̀ ẹ nínú mọ́tò pé ìwọ ni, mi ò ṣàṣà. Nǹkan tó ṣe mú mi náà nìyẹn. Wọ́n dẹ̀ mú mi, wọ́n dẹ̀ drop mi sí police station wọ̀nyẹn. Mi ò mọ̀ nǹkan táwọn àtàwọn ọlọ́pàá tó máa bẹ́ẹ̀ dìjọ sọ. Wọ́n lọ tì mí sínú cell. Ìgbà tó dára àwọn yẹn lọ. Wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹni gbogbo táìmù. Wọ́n sọ nǹkan fún anybody. Wọ́n sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Àwọn ọlọ́pàá ò wí nǹkan kan. Wọ́n sọ nǹkan kan. Àárín ara àwọn ọlọ́pàá tán wá yẹn, látọ̀yìn àwọn ọlọ́pàá tán wá láti ìlú mi òkùkù. Àwọn náà mọ̀ nǹkan tó sọ fáwọn ọlọ́pàá tó wá ń lu wa. Wọ́n dẹ̀ ní kí n máa lọ sínú cell. Wọ́n dẹ̀ tì mí sínú ibẹ̀. Ó ti tán. Wọ́n sọ nǹkan fáwọn òbí mi, wọ́n sọ fún gbogbo àwọn tó wá títí sílẹ̀ fi sú. Wọ́n ní kán ṣáà máa lọ tó bá dárò ọjọ́ kejì pé kán padà wá. Ìgbà tó máa dárò ọjọ́ kejì yẹn ní òkùkù police station, ní Ọ̀yàn station. Ìgbà tó máa dárò ọjọ́ kejì níbi aago 7 làwọn ọlọ́pàá Ọ̀yàn yẹn gbé mi sínú mọ́tò, wọ́n gbé mi lọ sí òkùkù police station. Òkùkù yẹn ni mo dé tí mo bá àwọn ọmọ mi náà tán jẹ́ ọmọ Oluwa, táwọn náà kéré sí ọjọ́ orí mi bí ọmọ 11 years 12 years. ẹni tọ́jú orí ẹ̀ dájú nù wọn ní 14. mo bá àwọn yẹn 6 wọ́n jókòó sílẹ̀, wọ́n jẹ ráìsì àti pure water nínú police station bẹ́ẹ̀. wọ́n gbé wọn síta níbi iwájú police station, wọ́n jókòó, wọ́n jẹ ráìsì àti pure water, jollof rice náà ń jẹ. bọ́n ṣe gbé mi sọ̀kalẹ̀ nínú mọ́tò náà wọ́n béèrè láwọn ọmọ yẹn pé ṣé ṣóò ní jẹ́ Ṣẹ́gun, àwọn àní bẹ́ẹ̀ ni.
àwọn ni kì í bọ́lẹ̀ lẹ̀ mo ṣe wá bọ́lẹ̀ náà wá ní ṣé mi ni mò ń ra àwọn ọmọ yẹn pé kán lọ́ máa jí adìẹ àtẹ̀yẹ lẹ́yìn kán máa fọ́ pọ́tírì àwọn onípọ́tírì káàkiri gbogbo àdúgbò mo ní rárá o mo ní mi ò mọ kí ni tèmi pẹ̀lú títí wọn àkínjọ ń sọ lọ́rọ̀ kò sẹ́ni tí mi ò jùlọ nínú wọn. ọlọ́pàá ló béèrè bẹ́ẹ̀. ọlọ́pàá. pé ṣé wọ́n ló máa ń rán àwọn ọmọ yẹn kán lọ jí ẹdìyẹ wá. mo dẹ̀ dá wọn lóhùn pé mi kọ́ so ìkànnì wa náà àwọn ọmọ yẹn náà tí wọ́n bi léèrè pé ṣé èmi ni mo máa ń rán wọn ọ̀ ṣé ó mọ̀ mí a máa ń pè ní Sunday Morakeyo ó ní ara o. lára àwọn tí wọ́n mú. lára àwọn tó ń mú tó ń jókòó tó ń jẹun yẹn lọ́wọ́ ó ní ara o ó ní kò sí nǹkan tó kàn mí pé mi ṣé ẹ mọra tẹ́lẹ̀ pẹ̀lú Sunday yẹn. ọmọ kọ máa rí gbogbo wọn náà ìlú wa kéré díẹ̀ so amọ̀ra wa ẹ mọra yín. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bí ọmọ yẹn kàn ṣe deny pé òun mọ nǹkan kan pa mi pé nǹkan bí ẹni pé wọn carry ẹ̀ along nínú nǹkan tó fẹ́ ṣe against me bí mi ṣe rò ní time yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ni wọ́n nà débi wípé bó ṣe lóun ò mọ̀ ẹ́ yẹn bó sọ pé òun mọ̀ mí tó sọ pé òun kò lè parọ́ mọ́ mi nǹkan tó ní kan ṣe odidi ọjọ́ 4 ta lò ní police station yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ tó bá jókòó sílẹ̀ ìdí ẹ̀ máa ń rìn ni ọ̀ torí pọ́ ọmọ yẹn kàn sọ pé òun mọ̀ mí àwọn ọlọ́pàá yẹn wọ́n nà pa imú ẹ̀ etí ẹ̀ àti díẹ̀ báyìí ló máa ń rìn fún ẹ̀jẹ̀ títí tó yẹ pé a tó lò 17 days ní SARS 23 days la lò ní ìrìn àjò yẹn ká tó dé èrò prison complete 23 days yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ nínú gbogbo ẹ̀ tí mi jẹ́ mọ̀ kó máa pé kò ní kú gan sí SARS deni kò gbádùn mọ́ ya wèrè ni torí ilé náà tí wọ́n ná ní 2010. Ṣẹ́gun. Yes sir. Ìgbà wo gangan ló dé? On the 30th of December 2024. 2024. Yes. àìsàn ọdún ńlá kù ọ̀la. ní ọdún tá a lò tán yìí. Bẹ́ẹ̀ni sir. ló ṣẹ̀ṣẹ̀ dé. Bẹ́ẹ̀ni sir. ok ó wá bá ẹnìyẹn oúnjẹ ráìsì torí pé ó wá sọ pé òun ò mọ̀ ẹ́ pé ò sí lára wọn wọ́n fi nínà wọ́n fi ṣe lóore àti tójú àti mú ọ̀bẹ̀rẹ̀kẹ́tẹ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà létí lójú nímú títí tó fi dé ibi nǹkan kó ọmọkùnrin tó fi ń ṣẹ̀jẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni sir. ó ti wá ya wèrè báyìí. látọdún yẹn náà ló ti ya wèrè títí tá a fi jọ jáde ní. wọ́n nà tó fi ya wèrè. ẹ̀jẹ̀ yẹn ló sá sí ọpọlọ. ẹ̀jẹ̀ yẹn sá sí lọ́pọlọ. ṣé wọn à náwó. wọ́n nà mí náà oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà. wọ́n nà ẹ́. bẹ́ẹ̀ni. kó o lè jẹ́wọ́. bẹ́ẹ̀ni sir. kó o lè jẹ́wọ́ nǹkan tí wọ́n ò ṣe. bẹ́ẹ̀ni sir. tó o lóò ṣe. ok kí ló wá padà ṣẹlẹ̀. ìgbà tó na àwọn méjèèjì tó ní station lọ́jọ́ yẹn wọ́n kó àdá fún wa níjọ́ kejì ẹ̀ a san oko ní police station yẹn gbogbo wa àwa méje fún ọjọ́ 3 so ìgbà tó rí pé mi ò ṣáà sọ̀rọ̀ mi ò jẹ́wọ́ àárọ̀ ọjọ́ kan DPO kàn dé náà ni ló bá ní pé kó máa kó wa lọ sí SARS ní Òṣogbo ní ring road títí ìgbà yẹn gan náà mi ò mọ ẹni tí ó sọ pé adìẹ ń sọnù ọ àwọn ẹni tá a ṣe mi ò mọ̀. ẹni tó lẹ́dìyẹ ò tí ì yọjú. kò tí ì yọjú ó lè ti yọjú sọ́dọ̀ àwọn ọlọ́pàá àbọ̀ èmi ò tí ì mọ̀. gólóbà ni àbákùkọ dìyẹ àgbébọ̀ ni adìyẹ funfun náà pé. àwọn adìyẹ tó máa ń sìn tó máa ń broilers. ok broiler ni. wọ́n dẹ̀ mú 2 àti crate ẹyin 2 àtàbọ̀ wọ́n kó wá sí station yẹn. adìyẹ 2 àti crate ẹyin 2. àbọ̀ 2.5 crate. náà ní ẹ jí. wọ́n dẹ̀ gbé 5 litre òróró half 5 litre òróró yẹn wọ́n gbé wá síbẹ̀ sí station. bóyá ń lẹ fẹ́ fi dín jẹ. àwọn kan tó kó sílẹ̀ náà nìyẹn ní wájú àwọn yẹn. fún ẹ̀rí àti gálọ̀nù òróró tẹ fẹ́ fi dín ẹyin ẹ̀ẹ́dín crate ẹyin 2 jẹ lẹ́ẹ̀kan náà ẹ̀ sì pa adìyẹ 2 jẹ àbí. ṣùgbọ́n òun náà fi wá ṣe ẹlẹ́rìí nílé ẹjọ́. mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ. mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ. báwo lẹni tó ní ẹdìyẹ ṣe jẹ́. ẹ̀gbọ́n bàbá mi ló jẹ́ inú ilé kan náà ti bí wa. kí lẹ wí. ẹ̀gbọ́n bàbá mi gangan ló jẹ́ inú ilé kan náà dẹ̀ ti bí wa. ẹ̀gbọ́n bàbá yín tó jókòó yìí bàbá yìí. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọn gangan lọ́lẹ̀dìyẹ. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ní poultry ni. mi ò mọ̀. ẹ̀yin ò mọ̀ bóyá wọ́n ní poultry. mi ò mọ̀ àjọ gbé inú ilé kankan náà wọ́n nílé títí wọn àwa dẹ̀ ń gbé family house. wọ́n kọ́ létí wọn wọ́n ní wọ́n ní poultry bóyá ìbẹ̀lẹ̀ dìé ti sọnù àti crate ẹyin 2 àwọn ló lọ fẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá bàbá ṣe é mọ ẹni tí
wọ́n ń sọ ẹ má dárúkọ o. brọ́dà mi ni. ẹ fa microphone yẹn sókè. brọ́dà mi ni. brọ́dà yín ọmọ inú ilé kan náà ni wá. ọmọ ilé kan náà ní. bẹ́ẹ̀ni. ní Ọ̀yàn. bẹ́ẹ̀ni. ilé kan náà wọ́n ti bí yín. bẹ́ẹ̀ni. ó mọ̀ yín ẹ mọ̀. ìgbà tí ẹdìyẹ sọnù kò wá sọ fún yín pé ẹdìyẹ ń sọnù ṣé ẹ mọ̀ pé ó ní pọ́tìrì. mo mọ̀. ẹ mọ̀ pé ó ní pọ́tìrì. mo mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ ibi tí pọ́tìrì rẹ̀ yẹn wà. ẹ mọ̀ ibi tí pọ́tìrì wà. ọbẹ̀ jìnnà ó jìnnà sí ìgboro ṣé o ti bá ṣe àwọn tí wọn bá lóko ní sáìdì eré abẹ náà lè mọ. ìgbà wo lẹ tó mọ̀ yìí pé ó jí ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ó jí ẹdìyẹ àti ẹyin ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ yín ó tó gbà wó kẹ́ ẹ tó mọ̀. ìgbà tí ọ̀rọ̀ dé police station náà ní ọjọ́ kẹta tọ́rọ̀ dé police station tí ń béèrè lọ́wọ́. kí lẹ̀ ṣe ọmọ tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́pàá kí lẹ̀ ṣe ọmọ yìí. kí lẹ̀ ṣe ọmọ yìí náà wà ní ó wà náà tán jí adìẹ wọ́n á sọ fọlọ́pàá yẹ pé kí ló ń ṣe yín ó wà nù wọn lẹ bá ní ṣọ́ọ̀bù mi. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn wà lára àwọn tó wá sí ṣọ́ọ̀bù yín wá mú. no àwọn ọlọ́pàá yẹn mo wá ń bá wọn sọ wípé nígbà tẹ́ ni ọmọ mi wà náà tí ó jí adìẹ so wà ń bẹ̀lẹ̀ bá ní ṣọ́ọ̀bù mi ṣé báwọn tí wọ́n wà ń bì tí wọ́n jáde ṣé bẹ́ẹ̀ kó wọn ṣé báwọn ní nínú ọkọ̀ yìí náà tí wọ́n jáde ẹ̀ tẹ́ kó wọn ní nínú ọkọ̀ yìí. ta ló wá ní kán wá mú Ṣẹ́gun gan. ìjọ yẹn ó tiẹ̀ ó rú mi lójú mi mẹ́ni tó ní kán wá mú ṣùgbọ́n àfìgbà tẹ́mi kàn dédìí ọkọ̀ tí wọ́n ní kì í ṣe Ṣẹ́gun ní mọ̀lẹ́lẹ́ yìí bí bàbá rẹ̀ ni. ẹ̀yin gan náà kọ́kọ́ mú. bàtà rẹ̀ tí mo dé ṣọ́ọ̀bù mo wá ń bi ìkànnù àwọn tí wọ́n dúró ní ẹ̀gbẹ́ bíi ọkọ̀ pé kí ni ṣe àwọn ọlọ́pàá yìí torí gbà yẹn tí wọ́n ti rí i pé kì í ṣèmi ní Ṣẹ́gun wọ́n ti dùn mí lẹ̀ wọ́n ti lọ àwọn ọlọ́pàá yẹn wọ́n ti lọ so tàtí ìkan nínú àwọn tí wọ́n wà níbi tí wọ́n páàkì ọkọ̀ sí mo wá ń bi wọn pé àwọn ọlọ́pàá yìí gan kí ni wọ́n ló ṣẹlẹ̀ gan ní wàá dáwọn ọmọ tí wọ́n wà nù ọkọ̀ yẹn pé wọ́n jí adìẹ ni o mo ní èmi wá sọ fún ọmọ tèmi mo ní tọ ọlọ́mọdé àrí wàhálà o ọmọ tí wọ́n wà nù ọkọ̀ wọ́n náà jí adìẹ ni ọlọ́mọ ti jẹ́yìn orí ọ̀rọ̀ ọlọ́pàá ọmọ wọ mẹsẹ̀ tẹ́yàn bá ti lè dé àgọ́ ọlọ́pàá èèyàn ti wọ wàhálà wà á mọ̀ sá lọ nígbà tọ́lọ̀ ti ṣe tàn rí ọmú wà á mọ̀ sá lọ ó ní dádì mi ó ní kó mọ̀ sá lọ ṣé o mọ̀ ń pa adìẹ àtẹ̀yìn ni. nígbà tó ń mọ̀ ń pa adìẹ àtẹ̀yìn kí ló ń fẹ́ máa sá fún. ó ní kó wá mú o ó sọ tẹnu kó wá mú. já sí pé olóòótọ́ ò ní kú sípò ká. ló bá sọ bẹ́ẹ̀ ni mọ́mí rẹ̀ bá tẹ̀ ń kúnlẹ̀ mọ́mí rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n wà ládùúgbò pé ẹ dákun ẹ bá ń bẹ kó tiẹ̀ máa lọ nígbà Ọlọ́run ti ṣe tí wọ́n rí mú máa lọ ọ̀rọ̀ ọlọ́pàá ò rí báyìí máa lọ ó ṣàyàrí náà ni pé kàn máa bẹ́ẹ̀ ní ẹbẹ̀ kínní o kàn fínlẹ̀ tí wọ́n bá dé ó sọ̀tẹ́nu pé sóò máa adìẹ jẹ ni torí èmi náà máa ń sin adìẹ brọ́là mo máa ń sìn kò kí jẹ kò máa jẹ so kò máa broiler ń gan kò máa jẹ báyìí bẹ́ẹ̀ ni broiler náà wá ló sọnù tó jọ̀ ló jí. tó bá ti àwọn èèyàn tá à ń bẹ náà lèmi náà wà sọ fún mọ̀mọ́ rẹ pé ẹni tí ìjà adìẹ pé ẹ filẹ̀ èmi náà sọ fún mọ́mí ẹ pé kàn filẹ̀ pé ṣé ń jadìẹ lóòótọ́ ní èkúkú jadìẹ ẹni ẹ filẹ̀ tó bá ní òòsà lọ ẹ filẹ̀ tó dábàá tó ń gba table tennis wa ló bá tiẹ̀ tó ń bá mi lọ bí ṣọ́ọ̀bù ó tó ń bá mi to àwọn kẹsẹ̀tì yẹn bó ṣe yẹ kí kó wà ó bá mi to ó ṣe gbogbo ẹ̀ pàtó wa tó bí aago 9:00 àbọ̀ lálẹ́ lọ́lọ́pàá yẹn bá tún dé bí a ṣe wá ń bọ̀ ẹnìkan ti tún wá bá ọmọ mi pé àwọn ọlọ́pàá yẹn náà wọ́n ti tún dé o àná ń bọ̀ ń wò pé mọ̀ sá lọ o ó sà tún dínà náà ni pé ò ní sá lọ o pé ò mọ̀ ń pàdé ò ní sá lọ bí o sì sá lọ náà nù tí tẹ̀ mú níbi tíntín gbà tẹ̀nísì náà ni a ti he lọ́wọ́ mú bá a ṣe wọ wàhálà náà nù bá a ṣe wọ wàhálà òun náà nìyẹn. Ṣẹ́gun nígbà tí ó wá tó ọjọ́ kelòó kí wọ́n tó sọ pé wọ́n charge yín sí court.
a lò 23 days a lò ọjọ́ mẹ́fà ní police station lókùkù a dẹ̀ lò 17 days ní SARS ní ring road lóṣogbo. 17 days ní SARS lóṣogbo 6 days ní òkùkù police station. ta ló wà nídìí kéèsì gan-an tí ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ló fẹjọ́ sùn pàdé yẹn ń sọnù. According tó bá yẹn sọ wọ́n ní òní lórí port. pé òun ló ti lọ sọ pé wọ́n máa ń jí adìyẹ. ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ṣé kò dá yín mọ̀. wọ́n dá mi mọ̀ náà. ṣé ẹ jà tìtẹ́lẹ̀. rárá o. ṣọmọ líle ní. rárá sọ. ṣùgbọ́n ẹ máa ń dàdúgbò ooru. nọ́mà eré náà ni láàrin àwa ẹkẹgbẹ́ ara wa náà ni mi ò. kẹ̀kẹ́ ṣeré àwọn báyọ̀ fa wàhálà ẹ ń dàdúgbò ooru. ẹ kì í gbá bọ́ọ̀lù. ṣé ẹ gbá bọ́ọ̀lù ló máa yẹn rí. a gbé papọ̀ ibi tí ó ń gbé gan síbi táwa ń gbé gan afẹ́ tó 45 minutes or 1 hour. ẹ sì jó táyà ọkọ ẹ rí. àpàdé níbi kankan rí. nǹkan kan ò pa yín pọ̀ rí. Ọlọ́run jẹ́. ìnáwó ò pa mọ̀lẹ́bí pọ̀ rí kọ́ ẹ rí wọn fẹ́. èmi ò ń dún lọ síbi mi ò ń bá wọn ṣe. mo kàn ń rò ó ni pé n tó lè jẹ́ kí inú bíyàn bóyá pé ìnáwó yọ sí mọ̀lẹ́bí bóyá ṣe làwùlàwù níwájú ẹ̀ pé bóyá ẹgbẹ́ oúnjẹ tí ó tó yẹ kán jẹ ẹ rí wọn fín. ara sà. ó dá yín mọ̀. bẹ́ẹ̀ni. ó sì mọ̀ pọ́ máa búrò òun ní. bẹ́ẹ̀ni. àwọn tó kù tí wọ́n mú yín papọ̀ ńkọ́. ìgbà tí a dé kóòtù ní year 2010 yẹn wọ́n gbà lọ sí magistrate court wọ́n ní àwọn yẹn pé wọ́n kéré pé èmi àti ọmọ tí wọ́n náà tí ò jẹ́wọ́ yẹn. tó ya wèrè yẹn. pé àwa ti dàgbà so wọ́n ní káwa máa lọ sí Iléṣà adájọ́ ní káwa máa lọ Iléṣà prison pé nǹkan táwọn ọlọ́pàá kọ fáwọn ọmọ kékeré yẹn ni pé ọmọdé ni wọ́n pé kán máa lọ sí juvenile home bẹ́ẹ̀ náà kó àwọn ọmọ yẹn lọ after be 4 months lèmi gbọ́ ní Iléṣà tí mo wà tó rà máa ń ní oore ọ̀fẹ́ láti ní kọ́ níbi welfare àbí a máa ń sanwó kọ́ ní ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ ìgbà míì àwa tá a bá lórí ọ̀fẹ́ wọ́n máa fún wa lẹ́ẹ̀mejì láàárín ọ̀sẹ̀ pé ká pe lọ́ọ̀yà ká pe family wa 30 naira la máa ń san lówó kọ́ so ìgbà tẹ́mi wá pè ó wá bọ́ sásìkò ìgbà tí wọ́n sọ pé wọ́n ti fa àwọn ọmọ yẹn tó kù yẹn ni wọ́n ti fi wọ́n sílẹ̀ lẹ́yìn bí oṣù 4 sí 6 táwa ti wà ní Iléṣà prison mo wá ní tọ́gbà àtàtì lè fa àwọn ọmọ yẹn lẹ́lẹ̀ pé Ọlọ́run ti ṣe wọ́n máa fà wá náà sílẹ̀ náà nìyẹn pé káwa náà máa retí wọ́n ṣe máa wá mú wa ní Iléṣà prison àfipá bá a ṣe gbọ́ nǹkan kan nìyẹn pé ẹ lò tó ọjọ́ mélòó ní Iléṣà prison. mo lọ ọdún 4 àti oṣù 3. ọdún 4 àti oṣù 3. ní Iléṣà prison níbi tí fẹ́ǹsì ti ga yẹn. bẹ́ẹ̀ni níwájú ní àyésọ. àyésọ ọdún 4 oṣù 3 lórí pé ẹgbẹ́ dìyẹ ẹ sì gbé ẹ̀dìyẹ yẹn o wọ́n parọ́ ẹ̀ mọ́ yín ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. bẹ́ẹ̀ni sà. àbí bẹ́ẹ̀ kọ́ àti kírètì ẹyin 2 àti gálọ̀nù òróró tẹ fẹ́ fi dín jẹ. lẹ́yìn ọdún 4 tẹ́ ẹ lò ní Iléṣà níbo náà gbé yín lọ. ìgbà yẹn ládájọ́ tó wà ní high court kí wọ́n yẹn dá ẹjọ́ kú fún mi àti ọmọ Sunday kejì yẹn náà tó ti yà wèrè yẹn gbàtà pé tí ẹjọ́ yẹn dé judgement yẹn wọ́n ṣe dájọ́ àwọn méjèèjì tán ẹnikẹ́ni tó bá dẹ̀ ti dá ẹjọ́ kú fún pé kán lọ pa ibi méjì ní gbogbo ilẹ̀ Yorùbá náà máa ń gbé wọn lọ ibẹ̀ ní wọ́n máa ń pè bẹ̀ ní galo ibẹ̀ ní mansion tí wọ́n ti máa ń sọ ohun èèyàn kọ́ wà ìdá Ìbàrà prison lábẹ́kúta. ẹni sọ̀rọ̀ wọ́n dájọ́ kú fún ẹ̀yin àti ẹnì kejì. bẹ́ẹ̀ni sọ. so galo ni wọ́n máa ń pe ibi tí wọ́n ti máa ń yẹgi fún yàn gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ni galo ṣé wọ́n gbé yín lọ galo yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. wọ́n máa ń gbé gbogbo èèyàn tó bá ti dájọ́ kú fún bẹ́ẹ̀ ibi méjì ló wà ní ilẹ̀ Yorùbá Kirikiri prison àti Ìbàrà prison so ní kété bó ṣe dájọ́ yẹn tán wọ́n gbé mi kúrò ní Iléṣà prison wọ́n gbé mi lọ sí Ìbàrà prison. dáàdì dẹ̀ juwọ́ sí ọ̀pọ̀ dìgbà o. bẹ́ẹ̀ni sà. dáàdì mo jẹ́ kó yé wọn lọ́jọ́ yẹn pé mo nígbàgbọ́ pé wọn ò ní pa mí mi ò dẹ̀ ní kú. bàbá wọ́n gbé ọmọ yín lọ sí galo ẹ juwọ́ sí. mo sáré tí mò ń wọgbó lọ ni. ẹ ń wọgbó lọ. ló wá bẹ àwọn wọ́dà yẹn pé kàńdàkùn kan bá wọn mú dádì nǹkan mọ̀ jẹ́ kí dádì wọn wọgbó ló wá ní kàn máa mú àbọ̀ kàn máa mú mi bọ̀ wá sọ́dọ̀ pàtí mo wá dọ́dọ̀ rẹ̀ ló wá sọ fún mi pé dádì mi ẹ mọ̀ wọgbó lọ ẹ sì mọ̀ para yín tó bá mọ̀ nípa
adìẹ ò ní bọ̀ ṣùgbọ́n tó bá mọ̀ nípa rẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ó dé wá bá yín láyọ̀ àtàlàfíà ẹ mọ́ torí tó ń para yín o tàbí kẹ́ mọ́ wọgbó o ẹ mọ́ lọ tó ń bá mọ̀ nípa rẹ̀ ò ní dé bá yín ṣùgbọ́n tó bá mọ̀ nípa rẹ̀ ó dé bá yín láyọ̀ àtàlàfíà pé wọ́n kàn mú un lọ ni o tó bá ti mọ̀ nípa rẹ̀ wọ́n ní pààrọ̀. wọ́n á gbé yín lọ sí Ìbàrà. bẹ́ẹ̀ ni sọ. ẹ lò tó ọjọ́ mélòó ní Ìbàrà. mo lọ ọdún kan àtòsù méje mẹ́. nílé ikú. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ẹ̀. ẹgbà tí mo gbọ́ pé Open University wà ní Kirikiri torí mo fẹ́ continue education mi ìgbà tí mo wà ní Iléṣà náà mo continue but secondary school ló wà ń bẹ̀ mo kàn ń kọ́ àwọn ọmọ kékeré ń bẹ̀ àtàwọn àgbàlagbà kò ń ṣe ọmọ kékeré pé tí ó ti tó wẹ̀wọ̀n àti pé àwọn tí ìmọ̀ àgbàlagbà abẹ mí gan wọ́n ti wọ ìjọ bíi 60 50 40 tó yẹ pé wọ́n ní òrùfẹ́ school tẹ́lẹ̀ níta ọ̀gbà tán débẹ̀ wọ́n ní òrùfẹ́ so ìgbà tí mo wá dé Ìbàrà yẹn mo join College of Education níbẹ̀ Yewa so ibẹ̀ ni mo wà mo ń ṣe business administration níbẹ̀ ìgbà tí mo wá gbọ́ information wípé lára àwọn wọ́dà bẹ̀ pé ní Kirikiri prison pé Open University wà bẹ̀ wọ́n ní ibẹ̀ gangan ló máa help me since tí wọn kì í ti ń pààyàn mọ́ lásìkò yìí bí wọ́n ṣe lérò wípé wọ́n máa ń pààyàn tí wọ́n sì dá ọwọ́ ẹ̀ dúró for now wíwẹ́ bí a ti ń bá ṣì ń continue school mi tí màá fi jáde bí Ọlọ́run lè ṣe àánú tí appeal bá jẹ torí báyìí mo ti make a step fún láti appeal tí lọ́ọ̀yà rẹ̀ ti sọ pé òun máa lọ sí appeal fún mi ní Ṣẹ́gun Àkúrẹ́. gbogbo nǹkan tá a padà ń kà tá à ń rí tá à ń gbọ́ lórí Facebook lórí ẹ̀rọ ayélujára wọ́n ní notorious arm robber nǹkan kan wọ́n ní ẹjọ́ pé ó ti fìbọn pààyàn rí nǹkan kan mà ní wọ́n sọ pé wọ́n sọ káàkiri wọ́n ní bí ìgbà téèyàn ń parọ́ mọ́ àwọn adájọ́ mọ̀ ni pé ntọ́tọ́ mọ̀ ládájọ́ mọ̀ ṣe pé àbí ọ̀tọ̀ ní tá à ń kà àbí ìwọ náà ò gbọ́ sí tí mò ń sọ yìí. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé. o gbọ́ pé wọ́n ń sọ bẹ́ẹ̀. mo gbọ́. pé wọ́n ní notorious arm robber ni ọ́. normally àwọn míì máa lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi máa ń sọ kinní kan yín pé nǹkan tó pamọ́ ní ojú ẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run ẹni tó bá dẹ̀ lọ sí irúpò tí mo lọ yẹn tí ó bá bọ̀ bí èmi ṣe lọ tèmi bọ̀ yìí á mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn ló wà nínú ìrìn àjò yẹn tí wọ́n ṣe nǹkan kan tí wọ́n kàn mú ọ̀pọ̀ náà mú ní títì bí àwọn rìn òru bí abitán tí wọ́n àkọ́tọ́ máa jẹ kiri tí èmi yìí jẹ́ witness sí ògbóró nǹkan bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ míì tán dẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n wá síbẹ̀ tó kú látara. ó téèyàn mélòó tó kú lójú yín. 126 èèyàn ló kú ní ojú mi ní 2010 títí on the 30th of December 2024 tí mo fi jáde. 120. kódà èmi àtẹnìkan dìjọ sùn lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí máa kọrí sálẹ̀ òun á kọrí sókè àkànjọ ń sọ̀rọ̀ story lákànjọ ń sọ bá ṣe ṣe gbòòrò kọ́lọ́n ṣàtúwálẹ̀ káyé ṣe kíníkan dìbí ọwọ́ aago 9 alẹ́ ó dẹ̀ ní oorun tí ń kùn ọ̀gá lọ́sùn èmi ò tí sùn tèmi tó ń wá kùn mí ní àsùn ó dẹ̀ na ẹsẹ̀ tiẹ̀ sí ó kọrí jẹ ìsàlẹ̀ òkè lèmi máa ń kọrí sí ó dẹ̀ kọ ẹsẹ̀ sí òkè mi gbà tó máa tó kọ bí 11 alẹ́ èmi náà ti ń fi pé kí n sùn bó ṣe ti sùn yẹn ó ti na ẹsẹ̀ torí ọwọ́ báyìí mẹ́ta náà máa fi wọn àyè wa ọwọ́ báyìí náà máa fi wọn àyè náà máa fi wọn àyè wa báyìí 1 2 3 àyè èèyàn kan nìyẹn ìhàlẹ̀ yẹn dẹ̀ fi lélẹ̀ èèyàn ni kò sí àyà sí àyè àti yíra padà ò sí kò sí tó bá fẹ́ yíra padà bẹ́ẹ̀ wà á dìde jókòó wà á tún fi ẹ̀gbẹ́ yẹn yí padà báyìí. àyè pé mo fẹ́ fẹ̀yìn sùn bẹ́yìn ṣe fẹ̀ tó sí mo fẹ́ dákun délẹ̀ bẹ́yìn. òun ti wá sùn bẹ́yìn sí báyìí ó ti fi àyè yẹn ó ti ya ara ẹ̀ sórí àyè ti tẹ̀dọ̀ mi yẹn mo wá jí pé ọ̀gá sún dáadáa kó na ẹsẹ̀ àṣọ ti kú àjọsùn bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ti kú yẹn náà ní tílẹ̀ fi mọ́ kò tó kọ́ àwọn ọ̀dà wa gbé ní àárọ̀ ọjọ́ kejì ó ti gan pa so many irú ẹ̀ àánú ni mo rí gbà. àánú ni báwo wá ní jíjáde yìí ta ló ṣokùnfà ọ̀nà àti jáde tọ́rọ̀ yìí fi já sọpẹ́ tí gbogbo ayé ń yọ̀ sí lónìí wọ́n láwọn kan ṣì wà nídìí pé kò yẹ ó rí bẹ́ẹ̀ notorious arm robber ní mọ́ dáadáa ní ìmọ̀ gbébọn ní kọ́dà ó ti pààyàn rí judgement ta kọ́kọ́ wọ́n ní judgement fẹ́ẹ́ tún pé méjì létà doctor ẹ̀gbọ́n pé gbígbà pé judgement alákọ̀ọ́kọ́ gbígbà tí wọ́n rí mọ́ àbí gbígbà tí judgement ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àárín yẹn ò yé mi ṣé ó yé wọ ṣé o lè ṣàlàyé ẹ̀ fún wa torí ọ̀pọ̀lọpọ̀ ló ti kà lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ ojú mi ìlẹ́lòmíì fi ń wò
bí ìgbà pé ntọ́tọ́ ni wọ́n ṣe fún iṣẹ́ owó ẹ̀ lórí àwọn kan sì ń sọ bí ìgbà pé ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ adìẹ lásán ni nǹkan kan o gbọ́ sí gbogbo bí wọ́n ṣe ń sọ nígboro bó o ló ṣe wá já sọ pé ta ló tẹsẹ̀ bọ́. mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá nǹkan tí èmi kàn mọ̀ tó dẹ̀ yé mi láàrin ni pé nípa pé wọ́n ní notorious armed robber ni wọ́n pààyàn ṣe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ìrìn àjò mi rí. o ti jalè rí. mi ò jí nǹkan èèyàn rí o èmi ò dẹ̀ rí èèyàn tó sọ fún mi pé mo jí nǹkan rí fún ìgbà tí nǹkan yẹn gan ṣẹlẹ̀ nílùú kò sẹ́ni tó yọjú jáde pé mo jí nǹkan gan rí tí mo dẹ̀ tún fi wà lọ́gbẹ̀wọ̀n tí mo fi jáde mi ò gbé èèyàn tó sọ fún mi rí tó bá wà ó lè wà nínú wọn bò kò sẹ́ni tó sọ lójú mi ọ̀ tó sọ lójú àwọn òbí mi rí. ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀tẹ́ nìyẹn wá fi léwu pé òun gbọ́dọ̀ rán ọmọ ìlẹ́wọ̀n ni. nǹkan tí mo mọ̀ ni pé mi ò ṣẹ̀ ṣùgbọ́n àkọsílẹ̀ ti dúró pé bí ìrìnàjò ayé mi ṣe máa rí. ó tún wá jẹ́gbọ́n bàbá. bẹ́ẹ̀ni. nínú ilé kan náà. bẹ́ẹ̀ni sà. ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò bàbá ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò ẹ̀ sì ń ríra nínú ìlú ní gbogbo ìgbà tí kéèsì yẹn ń lọ ẹgbẹ́ nu sí mike. kódà àmọ́ ń pàdé màá tún dọ̀bálẹ̀ màá tún kì í. ó dẹ̀ mọ̀ pé ẹ̀ ṣe ń ṣẹjọ́ pé ọmọ ti wà wọ́n ti dájọ́ pé wọ́n ti dájọ́ ikú fọ́mọ. nígbà tí wọ́n dájọ́ ikú fọ́mọ bíi ijọ́ kẹrin èmi rẹ̀ tún pàdé tí mo tún dọ̀bálẹ̀ báyìí tí mo kì í. ta ló ṣàtọ́nà bí ọmọ yìí ṣe jáde bí ọlọ́run ṣe ní kí ó gba ìtúsílẹ̀. ẹni tí ọlọ́run lò fún wa àwọn náà ni gọ́vnà wa lọ́sùn gọ́vnà Adeleke àwọn ni ọlọ́run lò fún wa àwọn ọlọ́run lò fún wa. àwọn ibì kan wà tó kọ́lọ́fín nínú ọ̀rọ̀ yìí tí ò ṣeé sọ lórí rédíò àbí bẹ́ẹ̀ kọ́ Ṣẹ́gun àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. nǹkan tó wà ń bẹ̀ ni pé ìwọ̀n tí mo lè sọ. ìwọ̀n tó lè sọ ni mo fẹ́ kó sọ. èmi ò rí ẹnì kankan blame tàbí láti bú nínú ìrìn àjò mi rárá even tó dórí ẹ̀gbọ́n dáàdì mi tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ mi ò rí wọn bú torí nǹkan tẹ́mi nígbàgbọ́ àti òye mi ni pé ẹni tí Ọlọ́run bá ní ọwọ́ sí ìrìn àjò mi yẹn mo believe pé Ọlọ́run lè fún ẹ̀gbọ́n dáàdì mi yẹn ní agbára láti jẹ́ kí n rìn àjò yẹn then adájọ́ tó dájọ́ mi ò fi ọjọ́ kan ṣépè fún rí even gbà tó dájọ́ kan fún mi àti ọdún tí mo lò lọ́gbẹ̀wọ̀n mi ò fi ọjọ́ kan ṣépè fún rí àwọn èèyàn kan ń sọ káàkiri lórí social media wọ́n ń ṣépè fàdájọ́ wọ́n ń bú wọ́n ń ṣe gbá wọ́n ṣàwò but èmi believe pé nǹkan táwọn ọlọ́pàá kọ sínú pépà àti nǹkan tó kó síwájú lọ adájọ́ dájọ́ lé lórí tó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n ń mú níbi nǹkan tí nǹkan yìí ti ṣẹlẹ̀ gangan tí wọ́n ń jí adìẹ yìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ mú wọn bẹ̀ láàrin oṣù 4 tán kó wa lọ sẹ́wọ̀n wọ́n fi wọ́n lẹ̀ náà nígbà tán dẹ̀ jáde kò ju ọ̀sẹ̀ kan lọ wọ́n ní gbogbo wọn travel kó Nàìjíríà ẹ jẹ́ ká ti bẹ̀yẹn wò wọ́n dẹ̀ mú ìmì àtọmọ kejì tí a gbà pé a jalè wọ́n dẹ̀ sọ wá sẹ́wọ̀n wọ́n tún wá sọ wá sẹ́wọ̀n nìkan wọ́n tún dájọ́ kú fún wa nítorí nǹkan tí wọ́n kọ àti nǹkan tí wọ́n kó síwájú. ṣé ìwọ fún rẹ kọ́ ló kọ statement. mi ò kọ statement mi ò dé station rí débi pé mo fẹ́ ní experience bó ṣe ń kọ statement. tó bá ní nǹkan tó fẹ́ fi búra tí mo ṣe wà báyìí even bó ṣe tún wà gbòòrò lé mi. o kọ statement. bẹ́ẹ̀ni sà. di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. o kọ statement ní police station. mi ò kọ any statement tó gbé mi dọ́gbẹ́. ṣùgbọ́n wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀yẹ kọ́ lẹ̀. wọ́n béèrè lọ́wọ́ mi mo dẹ̀ sọ fún wọn nǹkan tí mo dẹ̀ sọ. ṣó o sign. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní nà mí wọ́n ìgbéwèé wá wájú mi. irọ́ fi Ọlọ́run àlàyé tó dá mi mo fi búra. kò síbi tí mi ti lè sọ kò sí nǹkan tó lè gbé sílẹ̀ báyìí tí mi lè fi búra. kátẹ̀ ní pọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ń kọ statement ẹ̀ lẹ̀. wọ́n bí mi kankan. kán wá fagi sísàlẹ̀ kan ní kó o sign. wọ́n bí mi kankan wọ́n bí mi wọ́n nà mí ni. gbà tẹ́lẹ̀ rí pé the same thing náà ni tẹ́lẹ̀ pọ́nmọ kejì ti fẹ́ kú wọ́n dẹ̀ kó wa sínú mọ́tò wọ́n kó wa lọ sí SARS lọ́sọ̀gbọ̀ lẹ́yìn ìgbà tá a ti sanko. kí wọ́n á náà fi dájọ́ ńgbà tí wọ́n gba statement lẹ́nu títí. nǹkan tó dájọ́ sọ náà ni pé pẹ̀lú àwọn ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe tí ó dẹ̀ fìdí múlẹ̀ ní àwọn òfin àwọn. gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ ń kọ́ ṣé kò sí ó wà lákọọ́lẹ̀. pé àwa náà ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n sọ bẹ́ẹ̀. adájọ́ rí nǹkan kan pé o kọ sílẹ̀. èmi ò kọ ìwé wọn dẹ̀ béèrè lọ́wọ́ mi kàn máa tó bá yẹ pé ó ní nǹkan tó lè jẹ́ kí nǹkan yẹn bí ayé ìgbà yẹn bí CCTV wà tó lè capture ogun nǹkan yẹn nígbà yẹn ni wọn bá lọ wù jáde wọn mọ̀ pé nínà náà nà èmi apá yẹn wà lára mi náà. o kọ statement. bẹ́ẹ̀ ni sà mi ò kọ̀wé wọn àdẹ gbéwé síwájú mi báyìí kàn máa sọ pé yá máa sọ à ń bá ẹ kọ. wọn ò sì sáìn rárá. mi ò sáìn ìwé kankan. dìsìn o sáìn sí ríbì kankan. Ọlọ́run jẹ́. àárín yẹn ó yí díẹ̀ o kò possible kó o má ní statement tó máa bẹ́ẹ̀ fi ṣe kéèsì o. fúnra wọn nǹkan tó wù wọn náà kọ síbẹ̀. ẹni tó bá tiẹ̀ kọ́ bọ́n ṣe béèrè lọ́wọ́ ẹ̀ wá sáìn pé ìwọ pé ọ̀rọ̀ tó sọ
wọ́n á fagi sí ìsàlẹ̀ pátápátá kó wọ́n má bàa kọ nǹkan mi àbí ẹ̀yin èèyàn kílẹ̀ ni mo sọ. tí wọ́n bá béèrè statement lọ́wọ́ mi ọ̀ tó bá kọ́ ṣèbí tí máa sign wọ́n á gbé fún mi máa kà. náà ni mò ń sọ ṣé o sign. n ò gbéwèé fèmí kí n kà débi tí máa sign ìwé náà. jọ jáṣọ ẹyin tí à ń rí online ó ti fẹ́ jẹ́ kó rú mi lójú Ṣẹ́gun. The first judgement tí ó jẹ́ tí wọ́n pè ní authentic judgement 17 pages ní oní stamp ti adájọ́ ti ilé ẹjọ́ àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n wọ́n ní ìmíì tún wá wà another judgement tún wá wà tó jẹ́ 33 pages ìyẹn ní oní stamp ìyẹn náà ń gbé kiri ló wà lórí social media táwọn èèyàn ń kà pé notorious armed robber ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà nǹkan kan ta ló ṣe judgement yẹn ṣé judgement yẹn relate pẹ̀lú judgement tàkọ́kọ́ tó jẹ́ 17 pages yẹn. kò relate kò papọ̀ mọ́ra wọn nítorí pé nínú judgement ilé tó ń gbé káàkiri wọ́n ní adigunjalè ní mí pé even gan níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ pé ààyè bọ́ọ̀lù yàn. kì í ṣe ẹ̀dìyẹ lẹ́gbẹ́ mọ́. ẹnu ó wà nù ẹ̀ náà but wọ́n tún hàdì àwọn míì mọ̀ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kì í ṣe ẹ̀dìyẹ nìkan lẹ́gbẹ́ pé ààyè bọ́ọ̀lù yàn láti gbẹ́dì yẹ pé tọ́gì olóṣèlú ni wá wọ́n tún ní pé 6 bedroom flat ni ló ń gbé ọmọ 17 years tó dẹ̀ jẹ́ pé bàbá mi gan kò tiẹ̀ tí kò ralẹ̀ rí níbi tó máa kọ́lé even generally gbogbo olúwa gan mi sọ pé 6 bedroom flat wà ń lu àsàdá yìí ẹ̀ so mi mọ̀ bí tí mo ti rí 6 bedroom flat tí mo ń gbé. ok ẹ fi statement kan hàn mí ní ìsìn ẹ fi fídíò kan hàn mí ẹni ńgbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó kúregbé tán ẹ wá ń béèrè pé statement tó kọ gangan ńgbà wọn mú un jò ní pé ẹ̀yin mọ̀lẹ́bí lẹ́yìn fẹ́ rí àbí ṣùgbọ́n ọlọ́pàá àwọn wá gbìyànjú pé àwọn ò tiẹ̀ rí mọ́ ṣùgbọ́n ẹ wá rí kan tí ó fi ṣàlàyé pé bóun ṣe jẹ́ wọ́n wá táìpù yẹn ni ṣé wọ́n ti ń táìpù statement nísìn àbí nígbà yẹn ó kà á jẹ́ ni pé wọ́n ti ń táìpù statement nísìn torí ó ti da ayé digital sí 14 years ago yẹn ṣé wọ́n ti ń táìpù ẹ sẹ́ǹdì yẹn sí káwọn torí àwọn tó wà lórí Facebook náà argument ń lọ lọ́wọ́ pé àwọn ti kà kan àwọn kan ti kà kan àwọn kan ò rí kan kà oní 17 pages ní 33 pages àbálọ àbábọ̀ ọbẹ̀ ṣáà ní pé a rí àánú gbà àbí bẹ́ẹ̀ kọ́ bó ti wù kí irọ́ ó lọ tó irọ́ bá lọ lógún ọdún òótọ́ abánjọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ọpẹ́ ńlá ni o àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run bọ́lá òun bá sì ṣe nǹkan èèyàn ní máa lò tàbí kó lo nǹkan kan tí ó fi ṣínà ayọ̀ fún èèyàn mò ń ṣàlàyé kan fún àwọn tá a jọ wà náà fún ìsinmi lẹ́ẹ̀kan pé bóyá tí mi ń bá ní accident bóyá ń bá má débi tí mo dé lónìí àkọ́kọ́ lè jẹ́ pé ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ọmọkùnrin yẹn pamọ́ ẹlẹ́lẹ́ẹ̀kejì ó lè jẹ́ pé torí ibi tó ń lọ ibi gíga tó ń lọ torí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ wípé ọmọ ológo lọmọ yìí ó lè jẹ́ pé àsìkò tó go rẹ̀ ó bu jáde gangan tá a ti kọ ládé yìí ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan ó ní òun ò bínú sádájọ́ kódà òun ò bínú sí ẹni tí ó ní adìyẹ tó sọ pádìyẹ òun sọnù dèpòdépò pé òun ò bínú sí kinní kan mọ̀lẹ́bí wa tún wá ní wọ́n ǹjẹ́ ó ṣeé ṣe kí èèyàn ó jẹ́ mọ̀lẹ́bí èèyàn kó wá tún fínúfíndọ̀ rán ọmọ àbúrò ẹ̀ lẹ́wọ̀n kó rán nílé ikú ńlèyàn ó fi mọ̀ yín pé kò há nídìí bí ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ pé iṣẹ́ táwọn ń ṣe ẹnìkan ti wá sórí ètò yìí rí bí oṣù méjì sẹ́yìn tó jẹ́ pé arákùnrin kan báyìí tó gba ẹni tó wà lẹ́wọ̀n ní Kirikiri lẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà á lẹ̀ mú gbàgbé orúkọ arákùnrin yẹn iṣẹ́ táwọn ń ṣe nìyẹn èèyàn méjì no 21 lóhùn ti gbà á lẹ̀ èèyàn méjì ló kó wá ń jọ yẹn irú ẹni yẹn náà ni ẹni tí ó wà lọ́dọ̀ mi ń bì yìí ẹ kú dédé àsìkò yìí mà. Yes sir, ẹ kálẹ́ sir. ẹ pẹ̀lẹ́. Yes sir. ẹ kú iṣẹ́. Adúpẹ́ sir. ẹ̀yin lọ́lọ́run lò láti tẹsẹ̀ bọ wàhálà yìí kódà ẹ ti gba threat messages tí wọ́n ti sọ pé bóyá ẹ̀yin gan wọ́n yá mú yín kò nílẹ̀ pé bígbà tẹ̀ ń dí wọn lọ́wọ́ ẹ fẹ́ dojú ọ̀rọ̀ rú
bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ dojúkọ la kojú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló gbà yín. ló lo gómìnà Adémọ́lá tí gbogbo ẹ̀ fi já sí rọrùn. àwọn lágbára kankan. àwọn èèyàn ń béèrè pé ṣé wọ́n lè rojú yín. bẹ́ẹ̀ ni sà. wọ́n lè rojú yín bá mi fojú wọn hàn àwọn aráyé kí wọ́n rí ẹni tí Ọlọ́run lò láti rìnrìn àjò yẹn títí tó fi dọ́dọ̀ gọ́vnà tí Ọlọ́run fi wá fi sí gọ́vnà lọ́kàn láti yọ̀ǹda arákùnrin. kí làwọn nǹkan tẹ́ ẹ dojú kọ kí làwọn ìrìn àjò tẹ́ ẹ rìn kéèsì ta lákọ̀ọ́kọ́ ńgbà tí adájọ́ dá originally ẹ rí judgement yẹn. bẹ́ẹ̀ ni sà. how many pages? 70 pages. judgement book ẹlẹ́ẹ̀kejì ńbo ló ti wá. mọ́bi tó ti wá a kàn rí i pé wọ́n fọ́n kiri orí ẹ̀rọ ayélujára ni. how many pages nìyẹn? 33 pages mẹ́tàlélọ́gbọ̀n. ẹ̀ẹ́dẹ̀ mọ́bi tó ti wá ìyẹn ló wà lórí social media. tó ń lọ káàkiri. alákọ̀ọ́kọ́ oní 17 pages ẹ̀ ń kọ́. ọwọ́ lọ́ọ̀yà ẹ̀ nìyẹn wà òun làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ti gbà nígbà yẹn. ó wà lọ́wọ́ yín báyìí. ó wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀. bẹ́ẹ̀ ni sà. gbòǹkẹ́ fún sórí social media. wọ́n fi sórí social media náà ó wà lórí social media. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n àwọn èèyàn ò gba ìyẹn gbọ́ bíi oní 33 pages yẹn. torí wọn tètè release yẹn létà táwa ń rí àwọn yẹn tó wá ń lọ ni àwọn kan wá pè wá ṣàkíyèsí làwa ní ọ̀dà ká wò ó pẹ̀lẹ́ tó wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀. kí ni ìyàtọ̀ tẹ́ ẹ rí láàrin méjèèjì madam? ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé eléyìí tó jẹ́ gidi ó ní òǹtẹ̀ ilé ẹjọ́ ó ní déètì bí ẹ̀ẹ̀mejì ni wọ́n ti gbà ríṣẹ́ gbà tó wọ́n mọ nọ́mbà ẹ̀ torí ká má bàa yọ tàbí ká má bàa ṣe àfikún rẹ̀ èyí tó jẹ́ gidi ojúlówó ṣùgbọ́n èyí tí wọ́n padà gbé jáde tó pọ̀ tó jẹ́ 33 pages yẹn wọ́n tó bó lẹ́sẹẹsẹ wọ́n nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní òǹtẹ̀ ilé ẹjọ́ lọ́yìn orí bíi àkọ́kọ́ bóyá bíi tọ́ba ka awẹ́ kìíní awẹ́ kejì awẹ́ kẹwàá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ bóyá déètì àbí nǹkan kan sí ṣùgbọ́n kò dàbí ti ètò àlọ́yọ̀ ẹ̀ gangan tó jẹ́ pé awẹ́ kìíní wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì sí awẹ́ kejì wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì wọ́n dẹ̀ nọ́mbà ẹ̀ bọ̀tà àkọ́kọ́ yẹn wọ́n nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní déètì kò dẹ̀ wà well arranged bíi ètò àlọ́yọ̀ ẹ̀ gangan kò dẹ̀ ní stamp àwọn stamp kan tó fi ṣe bóyá láyìn awẹ́ kẹwàá tó má ti ka bí àwọn mẹ́wàá lọ wọ́n kàn stamp kan awẹ́ mẹ́tàlélọ́gbọ̀n yẹn tí wọ́n fi sí kò ṣe stamp gan wọ́n kàn kọ déètì bí ìgbà tán kàn fọwọ́ sign bákanbákan léètì wọn tó jẹ́ doctored wọn yẹn wọ́n ṣáà kò papọ̀ mọ́ ti ètò wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀ tó gbà lọ́wọ́ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni sà. ṣó ṣe é dọ́gbọ́n sí. mi ò ṣiṣẹ́ amòfin kò yé wa. iṣẹ́ kí lẹ̀ ń ṣe gan-an mà. ajìjàgbara ni èmi. ajìjàgbara. bẹ́ẹ̀ ni. fún ẹni tójú bá ń pọ́n. fún obìnrin àti àwọn ọmọdé pẹ̀lú àwọn tí wọ́n fìyà jẹ láwùjọ. tí ìyá bá fẹ́ jẹ bíi májìyàgbé àwùjọ bẹ́ẹ̀ ni sà. ńlẹ̀ yín dúró fún. bẹ́ẹ̀ ni sà. akitiyan yín lẹ ṣe kódà ẹ ṣe wà Àbújá. bẹ́ẹ̀ ni sà. ẹ rin ìrìn àjò yẹn débi tó ṣe é rìn dé ńlọ́lọ́run fi jẹ́ kó já sáyọ̀ báyìí. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ ẹ lè dárúkọ yín fún àwọn èèyàn. orúkọ mi ni Monsurat Olúwatóyìn Ibrahim olùdásílẹ̀ Monsurat Àjọkẹ́ Foundation àjọ tó ń jà fún ìlòkulò obìnrin àwọn ọmọdé àti àwọn tí wọ́n bá ń fìyà jẹ láwùjọ àti ní gbogbo àgbáyé. àwọn tí wọ́n wá ń sẹ́ndì threat pé tẹ́ ẹ̀ bá jáwọ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan kan ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nǹkan yìí àwọn irú messages wo lẹ ti gbà. mo máa ń gbàdúrà kan lójoojúmọ́ tí mo bá jí pé ayé mi ò ní tọwọ́ èèyàn bàjẹ́. àmín. èmi náà sì ní tọwọ́ tèèyàn bàjẹ́. èmi náà ò ní tọwọ́ tèèyàn bàjẹ́. èèyàn náà sì ní tọwọ́ mi bàjẹ́. èèyàn ò ní tọwọ́ mi bàjẹ́. so màá fi orúkọ bo àwọn ẹni bẹ́ẹ̀ láṣìírí. ìgbà tí àwọn kan sọ pé kírẹ́tà lọ ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ó wá láwọn kan tó yẹ ká gba àwọn kan dìde sí wa látàbújá tán jẹ́ ọ̀gá adájọ́ àgbà láti ràn wá lọ́wọ́ wọ́n sì ní ká fáwọn ní nọ́mbà àwọn tó jẹ́ kán bá lè tí wọ́n lè jọ tán mọ̀ nípa kínní tí ó fi rọrùn tán jẹ́ mọ̀ nípa àfihàn nọ́mbà wọ́n yẹn jọ sọ̀rọ̀ pé ìgbà nǹkan báyìí ìgbà tó yẹ àwọn yẹn pè wá padà pé àwọn ò mọ̀ gbọ́ nǹkan báyìí tó ń fẹ́ àwa ti ṣe ṣùgbọ́n wọn ò mú àdéhùn ṣẹ gẹ́gẹ́ bí nǹkan tó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ká fi bẹ̀rẹ̀ appeal lórí process yìí mo bá pe ẹni ọ̀hún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run báyìí kò sọ̀rọ̀ tí o sọ tán kí tẹ̀ni tí wọ́n ń bẹ̀ sáwà lágbéṣẹ́ fóun ni oríṣiríṣi bẹ́ẹ̀ akọ̀ròyìn mi ta jọ wá síbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń kọ̀ọ̀kan tá à ń bẹ̀bẹ̀ tá à ń bẹ àwọn ìjọba kan jọ̀ká bá wa síjú àánú wọ ọmọkùnrin a máa tẹ àtẹ̀jíṣẹ́ lábẹ́ nú pé kí ni ti ṣe gan àgbùdọ̀ kọ̀ọ̀kan Ọlọ́run òfẹ́ ká kọ̀ọ̀kan nípa nǹkan arákùnrin yìí mọ́ kí ni ti wá bọ́lá sí mọ́ra rí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ
sórí afẹ́fẹ́ la wà aṣáàdùpẹ́ fọlọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ni sà àti ẹ̀tọ́ ẹni tá a tún sanwó fún gan lórí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó tún gbowó lọ́wọ́ adájọ́ àgbà láti fi mú àwọn ìwé tó yẹ kó ṣe àtàwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé. kò sì wàá mọ̀ pé rìsíìtì ti dọ́wọ́ ti yín. tí ó gbọ́ tó dẹ̀ pàtí rìsíìtì lọ́wọ́ tó tún dúnmọ̀ wùmọ̀ wọn pé kí ló kàn wá pé ṣé wàá lòún ti gba owó ni àti àwọn ìdojúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣà àdúpẹ́ lẹ́nu ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó mọ̀ kan Fresh FM Òṣogbo bẹ́ẹ̀ ni sà. tí wọ́n ní kẹ́ ẹ tún lọ sọ lórí rédíò pé ẹ̀wí bẹ́ẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. lágbára sà. kábíyèsí Ọlọ́run ẹ jẹ́ á dúró síbi ọpẹ́ mo bá yín dúpẹ́ pé wàhálà yín ò já sásán mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ yìí ò kú sọ́hùn. màmá ẹlẹ́ẹ̀ṣọdún ayọ̀ rí bá mi gbé microphone sí wọn lẹ́nu ẹni ọdún yìí ni ó jẹ́ ọdún tẹ́ ẹ ṣọdún ayọ̀ rí látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí. bẹ́ẹ̀ ni sà mi ò sọdún ayọ̀ rí látọdún tí ọmọ mi ti wà ní ẹ̀wọ̀n lọ́dún ipò wo lẹ wà. ipò tí mo ti ẹ̀ wá ó dáa tó pọ̀ ipò tí mo wà mi ò bẹ́gbẹ́ pé mi ò rí sẹ́sì torí gbà tí mo bá ń tiraka láti kówó jọ. owó tẹ bá rí láti fi ṣẹjọ́. àtọ̀hún mi ò ní iṣẹ́ kankan ní pàtó tí mo rí ṣe rí látọdún tó mọ yìí ti wà níbẹ̀ torí wàhálà náà ní gbogbo gbà sẹ́mọ̀ pé ìrìn àjò owó ni bàbá ẹ̀ try ó dúró àṣàlọ́kùnrin tó lè ṣerú ẹ̀ kò sí tí mo lè béèrè tí ò ní fún. ọmọ yìí sọ nǹkan kan nú ọ́fíìsì ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan mo ké e mọ́ lẹ́nu yípe irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀yin àtọkọ yín lè ṣe ẹ̀gbọ́n wọn tí wọ́n fi lè wò débi kọ́mọ yìí ó lọlé ikú ọmọ yìí wá sọ gbólóhùn kan kí ló sọ lẹ́ẹ̀kan Ṣẹ́gun ẹ bá ń gbé microphone sẹ́nu ẹ̀ Ṣẹ́gun kí ló sọ tí mo ní kọ́ ọmọ sọ bá wọn mọ́. mo ní mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ̀gbọ́n dáàdì mi yẹn pé mi ò rẹ̀ mẹ̀ṣẹ̀ tí dáàdì mi ṣe àwọn náà pé àbí ọjọ́ kan ti wà tí wọ́n ti dẹnu ìfẹ́ kọ ìyá mi rí. ó ní bóyá wọ́n fẹ́ tọ́ ń bẹ mọ́mì òun tí mọ́mì òun ọ̀gbà mọ́ wá bí mọ́mì mo ní mọ́mì ẹ̀gbọ́n wọn ṣé èyí ṣe pé wọ́n fẹ́ tọ́ ń bẹ yín tẹ̀yìn náà gbé tẹ́yẹ̀ ẹ̀ wò ó ṣe fún ọ. mo ní kí Ṣẹ́gun ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ rò bẹ́ẹ̀ màmá mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn èèyàn ń béèrè lórí social media tí èmi fúnra mi ò lè dáhùn báyìí ẹ jẹ́ kí n ṣí ojú òpó lẹ̀ kí àwọn èèyàn ó béèrè ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín